wàhálà tó ń ṣẹlẹ̀ nínú ẹgbẹ́ òṣèlú People's Democratic Party PDP ó mà tún ti ń gbọ̀nà ọ̀tún yọ pẹ̀lú bí àṣírí ṣe tú pé alága fìdíhẹ́ ìyún acting national chairman ẹgbẹ́ náà Alhaji Ilyas Umar Damagum wọ́n ṣe ní baba ńlá alábọ̀dé ni o tí wọ́n sì ní ó ṣèpàdé ìkọ̀kọ̀ ní ìlú London ìyún lórílẹ̀‐èdè United Kingdom lọ́hùn pẹ̀lú ààrẹ Bọ́lá Tinubu láti máa dalẹ̀ ẹgbẹ́ PDP àti láti máa da ẹgbẹ́ PDP rú lábẹ́lẹ̀. Kì í ṣe ìròyìn mọ́ pé aró ẹdìẹ lọ̀rọ̀ dà nínú ẹgbẹ́ òṣèlú PDP báyìí pẹ̀lú bí àwọn alágbára inú ẹgbẹ́ náà bí wọ́n ṣe ń bára wọn jà gidigidi lórí àkóso ẹgbẹ́ náà tí wọ́n sì fẹ́ yọ Umar Damagum kúrò ní ipò ẹ̀, ṣùgbọ́n tó jẹ́ pé báwọn gómìnà kan ṣe wà lẹ́yìn Damagum ní làwọn kan ni wọn kò sí ní ẹ̀yìn ẹ̀, tó sì jẹ́ pé ọ̀rọ̀ ọ̀hún ó ti fẹ́ fọ́ ẹgbẹ́ òṣèlú PDP sí wẹ́wẹ́ báyìí. Ṣùgbọ́n níṣe ni àṣírí mà tú wípé Damagum tó tún jẹ́ pé mínísítà fún ọ̀rọ̀ ìlú Àbújá tó jẹ́ gómìnà àná ní ìpínlẹ̀ Rivers olóyè Nyesom Wike ló wà lẹ́yìn ẹ̀. Níṣe ni àṣírí mà tú tí wọ́n fẹ̀sùn kàn pé Tinubu ló ń ṣiṣẹ́ fún àti pé ń gbowó tabua lọ́wọ́ Tinubu láti da ẹgbẹ́ òṣèlú PDP rú. Agbẹnusọ ìyẹn alukoro ẹgbẹ́ òṣèlú PDP àná ọ̀gbẹ́ni Kọ́lá Ọlọ́gbọ́ndìyàn òun ló mà tú àṣírí lásìkò tó ń ṣe ìfọ̀rọ̀wérọ̀ lórí tẹlifíṣàn Channels. Kọ́lá Ọlọ́gbọ́ndìyàn ní àwọn gbọ́ àṣírí pé Damagum ó lọ bá Tinubu ní ìlú London, bẹ́ẹ̀ ni wọ́n jọ ṣe ìpàdé tó sì ní wọ́n gbé iṣẹ́ fún pé kó ṣáà máa da ẹgbẹ́ òṣèlú PDP rú láti má jẹ́ kí ẹgbẹ́ náà tó débi pé wọn yóò ní olùdíje tí yóò ṣojú wọn nínú ìdìbò ààrẹ ọdún 2027 bí wọ́n bá sì ní kí ẹgbẹ́ náà ti fọ́ yẹlẹyẹlẹ tí wọ́n fi nílé ta ààrẹ Bọ́lá Tinubu àti ẹgbẹ́ òṣèlú APC lẹ́nu. Gbàrà tí Kọ́lá Ọlọ́gbọ́ndìyàn tó tú àṣírí tó sì ní látìgbà tí ìròyìn náà ti ń lọ Damagum kò jáde kó sọ̀rọ̀, ó ní ó dàbí pé òótọ́ wà nú ẹ̀, tó sì ní Damagum fún rẹ̀ náà ti ṣàwàdàrí ìpè àwọn alágbára kan fẹ́ fowó rò òun, olójó gàtẹ́ kò jọ gàtẹ́ ó fẹsẹ̀ méjèèjì ó fi ń tiro. Dàsìkò tá a ṣàkójọpọ̀ ròyìn yìí lẹ́yìn tí Kọ́lá Ọlọ́gbọ́ndìyàn tó ti tú àṣírí Damagum kò tí ì fèsì tàbí sọ̀rọ̀ lórí ẹ̀ o. Dàsìkò tá a ṣàkójọpọ̀ ròyìn yìí.